VDM àtàwọn ọ̀dọ́ Arewa sọ̀kò ọ̀rọ̀ síra wọn lẹ́yìn tí Sultan Sokoto pe ayélujára nílé ìgbésùmọ̀mí. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ gbajúmọ̀ lórí ayélujára Martins Vincent Otse tí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man VDM àti olórí àwọn ọ̀dọ́ ní ìhà àríwá Nàìjíríà wọ́n ti ń sọ òkò ọ̀rọ̀ síra wọn báyìí. Gbàsìgbòsì náà kò mọ̀ sẹ́yìn fídíò kan tí VDM mọ̀ ṣe láti tako ọ̀rọ̀ Sultan tìlú Sokoto Muhammadu Saad Abubakar lẹ́yìn tó sọ pé ìgbésùmọ̀mí làwọn èèyàn máa ṣe lórí ayélujára o. Ṣáájú ni Sultan ó ti kọ́kọ́ sọ pé ó yẹ kí ìjọba gbẹ́sẹ̀ lé tàbí bẹ̀rẹ̀ sí ní ṣàkóso orí ìkànsíra ẹni lórí ayélujára látàrí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣi orí ìkànnì náà lò. Àmọ́ ọ̀rọ̀ náà kò mà dùn mọ́ ọ̀pọ̀ ọ̀dọ́ Nàìjíríà nínú tí púpọ̀ nínú wọn tó sì bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Sultan sọ. Lára àwọn tó bẹnu àtẹ́lu ọ̀rọ̀ Sultan ọ̀hún ó ní VDM tó sọ pé ọ̀rọ̀ tí Sultan mọ̀ sọ kò mọ̀ tọ́ nítorí ọ̀pọ̀ èèyàn ló ń lórí ayélujára fún nǹkan rere. VDM wá sọ pé kàkà kí Sultan kó má ti ẹnu bọ ọ̀rọ̀ orí ayélujára níṣẹ́ ló yẹ kó lo ipò rẹ̀ láti gbájúmọ́ ètò ààbò tó mẹ́hẹ̀ ní Nàìjíríà. VDM wá sọ pé bàbá wa ní Sultan Sokoto bóyá ẹnìkan sọ̀rọ̀ kùbákùgbé nípa rẹ̀ tàbí lára àwọn ọ̀rẹ́ rẹ̀ lórí ayélujára ó ló jẹ́ kó fi ìtara sọ̀rọ̀ nípa orí ayélujára o. ẹ jọ̀ọ́ sà sí ẹ lè pe àkíyèsí ìjọba àpapọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Jos ní ìpínlẹ̀ Plateau. VDM ní orí ayélujára kan náà tí Sultan ń pè lórí ìkànnì ìgbésùmọ̀mí ni àwọn ọ̀dọ́ máa ń lò láti ṣe rere láwùjọ o àti láti jà fún ẹ̀tọ́ aráàlú. Ẹ̀wẹ̀ lẹ́yìn fídíò VDM náà ó ní ààrẹ àwọn ọ̀dọ́ ti ìhà àríwá Nàìjíríà Abdulbature ó ké sí VDM pé kó tọrọ àforíjì lọ́wọ́ Sultan fún ọ̀rọ̀ tó máa sọ o. Dambature ní ọjọ́ méjì péré ni àwọn máa fún VDM láti yí ọ̀rọ̀ rẹ̀ padà kó sì túbà lọ́wọ́ Sultan bí bẹ́ẹ̀ kọ́ yóò rí ìbínú àwọn èèyàn àríwá o. Yàtọ̀ sí Sultan, Dambature tún sọ pé VDM ó gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn èèyàn ìhà àríwá Nàìjíríà. Lẹ́yìn náà ó ní VDM máa tún ṣe fídíò míì tó yìí sọ pé òun kò rí Sultan fín nínú ọ̀rọ̀ tí òun máa kọ́kọ́ sọ. ó ní òun kì í rí orí adé fín o èyí tí Sultan jẹ́ ọ̀kan nínú wọn. Àmọ́ àwọn ọ̀dọ́ ìhà àríwá ó mọ̀ ló mọ̀ sí òun gbọ́ o. Lẹ́yìn náà òun ló rọ Dambature pé kó dẹ́kun àti máa tètè sọ̀rọ̀ lọ́jọ́ míì láì kọ́kọ́ mọ ohun tí ọ̀rọ̀ náà dálé lórí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba Elédùmarè yóò dégbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o.